àwọn òṣèré tíátà yẹn ò dáa, ṣé ò yẹ kí wọ́n dáwó láti fi tọ́jú Àjàrà? Ìgbà tí Àjàrà kú, ṣé ò yẹ kí wọ́n lọ síbi òkú rẹ̀? Ọ̀rọ̀ táwọn èèyàn sọ kiri nìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ṣó yẹ ká Àjàrà ó dóko débi pé yóò lóun fẹ́ lóyún, òun fẹ́ bímọ, ta ló fún Àjàrà lóyún, ó yẹ kí wọ́n gbé kán tì mọ́lé. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn èèyàn sọ kiri nìyẹn. Àkọ́kọ́ láàrin mi àti yín, ẹ jẹ́ á gbà wípé ṣẹ́rí níjọ́ tẹ̀yìn bá ti gbà wípé gbogbo nǹkan tọ́lọ́run bá ti ní àsìkò tó, mímí kan ò lè yẹ̀ ẹ́. Bọ́lọ́run bá ti sọ wípé dédé ìgbà báyìí lẹ̀dá ó kù láyé, iná ni ó kù ó. Ọ̀nà ó kàn mú sábàbí kan wá fún èèyàn ni. Sábàbí yẹn ó lè jẹ́ pé nìkan gan ni ó tún jẹ́ sábàbí ikú ẹlòmíì, kọ́lọ́run má fi wá sí sábàbí aburú. Ẹ kọ́ nígbàgbọ́ pé àsìkò Àjàrà tó, àkọ́kọ́ nìyẹn. Ẹ rí nígbàgbọ́ pé àkàndá èèyàn ni. Tírú èèyàn báyẹn bá lóyún, ó ti ní ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Ṣùgbọ́n torí wípé bóyá atẹ̀rẹ̀fọ̀ dìde tàbí àìlé èèyàn ló lè mú kírú nǹkan báyẹn ṣẹlẹ̀ sí, because oníkálukú abití ẹ̀ lára, kò sẹ́ni tásìkò yóò bá, kò sẹ́ni tí ò gbájúmọ́rọ̀ ayé ẹ̀. Ẹnìkan ò rẹ́nìkan bínú sí, bí orin Saheed Òṣùpá, ẹnìkan ò rẹ́nìkan mọ́ lójú, ẹnìkan ò rí tẹnìkan rò, oníkálukú ń sáré ìjì ayé wọn ni. Nígbà tí ẹ sọ wípé ṣó yẹ ká Àjàrà lóyún, ṣé kìí ṣe èèyàn ni? Èèyàn ń lọ klọ́ọ̀bù, yàtọ̀ sí pé ìdátọ́ ló ń da, ó jánú ayé. So kò sí tí ò lè ṣẹlẹ̀. So dandan ni kóun náà do kókó sí rẹ̀ tí ó do, oníkálukú ló máa ní choice tiẹ̀. Ó lẹ́ni tó wù ú, ó sì ọkùnrin tó dẹ̀ fún lóyún náà, òun náà láìkí ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe fún lóyún, ó yíwọ́ ni. Kò sí tí ò lè ṣẹlẹ̀. Ìje láyé bó mo ṣe lè pé risk ni. Ó risk ẹ̀ wò bóyá ó máa succeed àbí ò lè succeed. Kò sí gbogbo wa táwa nú life táwa nú ayé yìí, à ń risk nǹkan wò ni. Ẹni tó Ọlọ́run bá ní ó jẹ lọ láyé máa rí ni wọ́n á kí kú oríire. Tó bá yẹ pé ó bímọ yẹn náà ó bí ìbejì àbí bọ́n ṣe ń gbé kiri, àbó bímọ lóòótọ́ kan ó ti àbẹ́yọ kan, á mọ̀ kí kú oríire náà ni. Àwa ní rí àwọn òṣèré yẹn, àwa ní rí tiwọn rò. Oníkálukú ló mọ ibi tó ti ń yáwó ya movie. Oníkálukú ló ní, tẹ bá lọ sí ṣe bẹ́ẹ̀ rí tó ṣẹlẹ̀ sẹ́yẹ Fẹ́mi Adébáyọ̀ láìpẹ́ yìí. Tírú nǹkan Yorùbá mọ̀ ṣẹlẹ̀, bó lẹ́sìn mọ ìpèníjà tó ń kálukú wọn bá, ẹ̀bẹ́yìn kan ń wò wọ́n lórí TV ni lẹ́rìn kí ni tí ń ṣẹlẹ̀ sí. Ẹ jẹ́ sọ kan fún yín, àwọn ìlú mọ̀ọ́ká ní nǹkan ṣe jù ní abẹ́nú tí wọn ò lè ròyìn ta torí wípé wọn ò fẹ́ múnú ti yín dùn. Àwọn tẹ́ ń wò yẹn, tẹ́ ń pàtẹ́wọ́ pé ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà, bó ní kálukú náà ṣe kú òun ìpèníjà tẹ́yìn ò dẹ̀ mọ̀, inú kálukú wọn bá kiri. And then ẹni kí wọ́n lọ síbi òkú Àjàrà kan lọ sí, oníkálukú wọn ló wà lóko eré àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé òótọ́ ni. Bí eré, bí àwàdà, bí eré, èmi gan kí n tó mọ̀, kí n tó padà gẹ́ẹ̀tì ó pẹ́, because a ti ń gbọ́, wọ́n ti ń pè mí lótùn, wọ́n pè mí lósì. Èmi náà pa àwọn òṣèré tíátà tèmi náà mọ̀ tájọ wà, oníkálukú wọn náà ò tí confirm. Bó wa náà ti fẹ́ mọ̀. Ẹ tí wọ́n máa gbọ́, ṣé ibi olókùú náà ní kán máa lọ sáásá ni? Ṣé ẹ̀rí pé ó ti ń pọ̀ jù ni? Ẹ̀yin náà lẹ́ padà sọ̀rọ̀ nígbà bá ń bá wọn níbi òkú sáásá pé kí a ló dé. Sóṣù ẹ kí wọ́n tún mọ̀ yọjú síbẹ̀ ni. Ìdí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọ́n busy àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n arọ́tùmọ̀ ti ẹlòmíì látùn ti lọ pé ó ti ń pọ̀ ju ẹ̀ka nínú ọdún yìí nìkan. Kọ́lọ́mọjà aláburú, àwọn tó kàn ló mọ̀. Oníkálukú ló ní tó ń bá fínra. Ẹ̀yin kàn ń wò wọ́n bí ẹni tó lówó lọ́wọ́ ni. Lóòótọ́ àwọn míì rí àánú gbànú wọn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kí ní bẹ lọ́ndà kọ̀lọ̀fín wọn tẹ́yin ò mọ̀. Ṣó yẹ ká Àjàrà bímọ? Àwọn kan ló fún nímọ̀ràn. Risk ni nǹkan. Àmójútó ni ò sí. Kì í sì ṣe pé kò sí àmójútó, a ti kọ́ pé bí ó ṣe padà jẹ́ nìyẹn. Kò sí bí ó ṣe jábọ́ lára igi tọ́lọ́run ò ní mọ̀ sí. Ẹ̀dá kan ò sì lè gbọ́n kó gbọ́n kọjá Ọlọ́run. Bóyá àwọn pé ẹ mọ̀ sáré máa judge pé bóyá àwọn òṣèré tíátà yẹn ni ó yẹ kán dá 2 million àbí kán dá 5 million fún, ó yẹ kán dá owó yẹn lẹ́yìn náà sì bù bá yẹn.
ẹni Ọlọ́run bá rán sí yàn ní Saheed Òṣùpá ní ẹni Ọlọ́run bá fún níyì ló rọrọ̀ sọ bẹ̀dá ò lówó lọ́wọ́ kò lè níyì kan gbogbo ọ̀rọ̀ lórí owó ní ṣé mo parọ́. Ẹni tí Ọlọ́run bá rán sí yàn ni ó sì ní lóore o, ẹnìkan ò rẹ́ nìkan bínú sí o, ẹni tó dẹ̀ kú àfi yọ Ọlọ́run ní já rí aburú àti ní rí àkúfà àtàwa sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ní o, àtàwa skit maker ní o, àtàwa bloggers ní o, àtàwa òṣèré tíátà ní o, àtolórin àní rí aburú mọ́ lágbára Ọlọ́run bá wa dáwọ́ bí dúró. Kò sí ó dáa nígbà tí Destiny kú artist mélòó òṣèré tíátà mélòó ìsìnbó mọ̀ èèyàn ìsìnbó dà mọ̀. Ìtìjú nígbà bá rẹ irú àwọn Alhaji Wasiu Ayinde Alhaji Pasuma níbi òkú Destiny ìtìjú ni. Ibẹ̀ náà lẹ́tì máa sọ ibẹ̀ náà lẹ́tì máa ga kámẹ́rà lẹ́tì máa sọ wípé lágbájá kan wà ó mọ̀ ń pakú ẹ̀ tàmẹ̀dó mọ̀ ń pakú ẹ̀. Oníkálukú abití ẹ̀ lára kò sẹ́ni tí ò ní ìpèníjà tí ń kojú, kò sẹ́ni tí Ọlọ́run yìí dé sí lọ́dọ̀. Tọ́nà bá wá dé jù ilẹ̀kàn ní ẹ̀gbọ́n ta ni ó wà farun tó ṣẹlẹ̀ sájára yìí. Ẹ wo ẹja kó ń bẹ jàre eré ọmọdé ni ẹ mọ̀ sáré máa jọ́jì pé bóyá àwọn òṣèré lóòótọ́ ààrẹ tó lè fún 2 million naira nù wọn ṣùgbọ́n tọ́nà ò bá rán sí wọn ńkọ́ tọ́nà ò bá rán wọn sí ńkọ́. Nínú fámìlì Ajára nínú ẹbí Ajára tó ti jáde a máa rí èèyàn tí ó ní 5 million naira lọ́wọ́ láti kó sílẹ̀ láti fi support Ajára. Tani olówó nú ẹbí ẹ̀ àwọn òsì wá wò pé torí kó jọmọ àwọn káwọn ràn lọ́wọ́ àbí ìdílé àwọn ṣe bógo nú ẹbí wọn ni. Ẹ wo bí tán sí Ajára sí kò sólówó tó kọ́lé gidi ni, ṣé kò sólówó tó lè sọ pé ó yá gbé lọ sí so ìrìn àjò bóńkálukú bá ṣe ìrìn àjò ẹ̀. Bẹ́ẹ̀ bá wo èèyàn bàbá olówó kan wà bó ṣe lówó tó mo forúkọ bò láti rí àtọmọlù tí ṣe bó ṣe wọ àyàmì tó gbajúmọ̀ tó ó lo òkè òkun ó lọ gbogbo ẹ̀ ó ní gbogbo nǹkan tó yẹ kéèyàn ó ní. Ìgbà tí ó kú ikú tú ẹ ló kú. Àwọn tí ò tó dé ibi tó wà tí wọn ò tó wọlé sí ibi tó bá jókòó sí ni wọ́n lọ sin. Kò sólówó kò sí ọ̀pọ̀lọpọ̀ olówó nígbà òkú ẹ̀ torí àsìkò tó kú kì í sásìkò téèyàn jáde. Ẹ wá sọ ẹ wo Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi Súnáyà Fikúnlé orúkọ tó jowó lọ abọ́ra tí kì í bá wọn kà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ asá oníbalẹ̀ kó gbé kó asá àwòdò oníbalẹ̀ kó gbódò yan olóògbé jòmọ abẹ́gúngún alábala ló fún lásọ orin tán kọ́ tẹ̀légún lẹ́yìn òní wọ́n pè ní ẹ̀sà. Nọ́mbà mi rèé 08067109598. Bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Òjúpọ̀ Ṣẹ̀kẹ̀rẹ̀ Monday ọmọ Àtìbà Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ̀bọ̀fá ẹ fẹ́ bá Ifánigbólóhùn ní iṣẹ́ yóò lọ́dọ́dọ́ ní ẹ kàn sí wọn. Wọ́n wà ní ìlú Péjúwà Sábó lórí Ọláàfin. Sinimá kan lọ lọ́wọ́ ní orí YouTube Owó Òkúta kì í sílẹ̀ tí ẹ ti wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní wọn ní tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe Fisáyọ̀ Àbẹ̀bí ó wà ń bẹ̀. Owó Òkúta ẹ lọ wò ó wà lórí YouTube báyìí ní Fàdákà TV ó wà ń bẹ̀ ẹ lọ wò ó. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apẹ́ lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Ara ẹ bá mi kára o sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là gbèsòro débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Tètè
ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní. ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. ẹ̀yin náà kàn sí wọn. gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bus stop tẹ́ ẹ bá ti dé. kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ ọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.